A kú déédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Koiki Media, lágbára Ọlọ́run, ijó á máa bájó fún wa, ayọ̀ á máa báyọ̀ fún wa. A ní ṣì jẹ, bẹ́ẹ̀ ni a ní ṣì mu. Gbogbo nǹkan tí a bá dáwọ́lé ni ó máa yọrí sí rere. Lágbára Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá tí à ń béèrè fún á dé bá wa ní ayọ̀ àtàlàáfíà. A ní ṣàṣetì, àṣeyìí la máa ṣe. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tá a bá dáwọ́lé báyìí á máa yọrí sí rere ni o. Gbogbo àwa tí à ń fi òtítọ́ tinútinú tí a fi ń ṣe Yorùbá Nation, lágbára Ọlọ́run, nígbà tá a bá máa jèrè ẹ̀ báyìí, wọn ò ní fi kú rántí gbogbo wa. Lágbára Ọlọ́run, àwọn tó dẹ̀ ti kú náà kẹ̀, k'Ọlọ́run ọba kó bá wa fi ọ̀run kẹ́ wọn. Àwa tá wà láyé náà, kí Ọlọ́run ọba kó má jẹ́ ká kánjú lọ, ká dàgbà bọ́yé ń dàgbà, ká pẹ́ bí bọ́yé ń pẹ́. Gbogbo àwọn ọ̀tá wa pátápátá, gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, Elédùmarè ọba tó nílé ayé, lágbára Ọlọ́run á bá wa jẹrí wọn mọ́lẹ̀, nítorí wípé à ń jà fún ẹ̀tọ́ àwọn ìran wa ni. Torí pé à ń jà fáwọn ìran wa ni, lágbára Ọlọ́run, a ní ṣìṣe, a ní ṣìjẹ. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì Koiki Media. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tá a bá dáwọ́lé á máa yọrí sí rere ni o. A ní ṣìjẹ, a ní ṣìmu, bẹ́ẹ̀ ni a ní ṣìmu. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé á máa yọrí sí rere. A máa yọrí sí rere ni o, lágbára Ọlọ́run, a ní ṣìjẹ, bẹ́ẹ̀ la ní ṣìmu. Orí burúkú àtòfẹ̀mí kò ní jẹ́ tiwa o. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì Koiki Media, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì Koiki Media nílé lóko, lágbára Ọlọ́run, àpò yín kò ní gbẹ o. Ìtẹ̀síwájú òun lọ̀pá ìṣẹ́gun. Àwọn máa lọ síwájú ni o, a ní lọ sẹ́yìn o. Gbogbo nǹkan tí a bá dáwọ́lé báyìí á máa yọrí sí rere ni o. A máa yọrí sí rere. Mo fẹ́ ṣí àwa ọmọ Yorùbá létí wípé àwa tá à ń bẹ̀rù pé tá a bá ṣe protest wọ́n máa gbé wa. Ṣé ibi tí wọ́n fi ń pa wá nínú ilé gan-an, ṣé kò jù pé ṣé ìyẹn gan kò tó pa èèyàn? Ẹ wo àwọn ọmọ tí wọ́n ṣe protest End Bad Government nígbà tí ebi pa wọ́n, tí wọ́n bọ́ta. Lóòótọ́ ìjọba Nàìjíríà fẹ́ fọwọ́ lágbá wọn lójú, ṣùgbọ́n gbà tí àwọn tó pariwo síta pa àwọn ọmọ yìí, àwọn ọmọ tí ẹ kàn fìyà jẹ yìí, ẹ̀tọ́ wọn ló ń béèrè fún, pé wọ́n padà ní kó fi wọ́n lẹ̀ ni. Tó bá gbé bẹ́ẹ̀ ni gbogbo wa náà la dìde pé àwọn òmìnira yìí a gbọ́dọ̀ gba dandan. Gbogbo ìyà tá à ń jẹ àní máa jẹ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń bẹ̀rù. Ṣé ẹ̀rù tá à ń bà yẹn, kí láǹfààní tó wà ńbẹ̀ sí? Kò sí àǹfààní kankan ní ẹ̀rù tá à ń bà. Kò sí àǹfààní kankan ńbẹ̀ ju wípé kí gbogbo wa ká jà fún ẹ̀tọ́ wa. Kòrán àti Báíbù gan sọ pé ká jà fún ẹ̀tọ́. Kòrán àti Báíbù ó ní ká jà fún ẹ̀tọ́. Ó dàbí ìgbà tí a bẹ̀rẹ̀ Yorùbá Nation, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ń ṣe ìṣẹ̀ṣe wọn ò dá sí, wọ́n ní kí ló ṣe oníranù. Ṣùgbọ́n ní ìsìn àwọn náà ti ń rí, nígbà tó jẹ́ pé àwọn nǹkan yẹn náà ó ti ń affect ìṣẹ̀ṣe, wọ́n fẹ́ pa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá rẹ́ ni. Kò yé ọ̀pọ̀lọpọ̀ wa. Àsìkò ti wá tó bẹ́ẹ̀ fún ọmọ Yorùbá láti jí ká má sùn. Àsìkò ti tó láti jẹ́ ká jí ká má sùn. Nígbà tá à ń pariwo Yorùbá Nation, má yẹ ká dìbò, ká má jẹ́ ká dìbò 2014 ó ti expire. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń pariwo ẹ má dá olóhùn jàre, nǹkan tó máa jẹ ló ń wá, arìndìn ni wọ́n, kìnnìkan. Wọ́n dìtẹ̀ ọmọ Yorùbá ni, wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá dé orí ẹ̀ ni. Nígbà tí wọ́n ń sọ òyìnbó pé bùlábàlù kò yá àwọn èèyàn, ṣojú ọ̀dẹ̀ tí ń rí bùlábàlù báyìí, ó ti ń rí bùlábà gan. Àbí ó ti ń rí bùlábà báyìí náà. Wọ́n ní mi ló kan lọ́wọ́ ẹ̀ kó rí burúkú kàn wá, oríire ni kó kàn wá. Àsọpá wa ló kàn. Àwọn tó ń ṣe Yorùbá Nation wọ́n dìtẹ̀ Tinubu ni, wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá débẹ̀. Ṣé wọ́n jẹ́ kọ́ ọmọ Yorùbá rí ṣe ń sìn?
1940 amalgamation ó ti expire. Orílẹ̀-èdè tá a wà yìí orílẹ̀-èdè jìbìtì ni. Location 419 orílẹ̀-èdè jìbìtì. Location 419 ibi tá a ti ń sanwó iná tí a tàn, tá a ti ń sanwó orí lórí títì tí ò dáa, tá a ti ń sanwó omi tí a lò, tá a ti ń sanwó ọmọgọ̀. Ṣé orílẹ̀-èdè yẹn la wá ń pè ní àwọn sọ pé orílẹ̀-èdè kan? Location 419 òun la wà. Location 419 Nàìjíríà ń ṣe country. Àwọn tí wọ́n fi ọ̀nà ẹ̀rú kó wa jọ àwọn ló dá gbogbo ẹ̀ lẹ̀. Àwọn tó fi ọ̀nà ẹ̀rú tó fi kó wa jọ àwọn ló dá gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n tún fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lódò. Àwa tí à ń support Koiki Media ó yẹ kẹ́ máa gbádùn wa jù báyìí lọ, ṣùgbọ́n kò ń ṣe pé ẹ̀yin náà ẹ support Koiki Media kẹ́ lè túbọ̀ máa gbádùn wa jù báyìí lọ. Orí náà àwọn nǹkan oríṣiríṣi tá a fẹ́ máa ṣe fún ìdá máa gbádùn. Ọ̀nà Koiki Media ẹ̀ ń gbọ́ lẹ́kìtì ẹ̀ ń gbọ́ káàkiri ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé kò easy. Ẹ mọ̀ pé independent kìíní ni wá. Ẹ jẹ́ bá wa support Koiki Media. So tẹ́ bá support wa ẹ máa tún máa gbádùn wa jù báyìí lọ. Ẹ máa gbádùn ètò wa dáadáa. Lágbára lọ àpò ṣáṣámùrà kì í gbẹ o. Àpò yín ò ní gbẹ o. Ọ̀dà owó kì í dá lókun. Ọ̀dà ayọ̀ kì í dá lókun. Ọ̀dà owó ò ní dá yín o. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá o. Bádìí ẹ bá fẹsẹ̀ wálẹ̀ ire ló ń wá, ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀. Á jẹ́ ti gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rẹran Yorùbá nation. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ o. Àní ṣìjà àní ṣìmú. Kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà lórí ètò. Bàbá wa Olúwaṣèyí Fẹ́mi gbogbo yín a kí yín. Prince Ọláwọlé Ògúnbánjọ a rí yín ẹ kú àkó ètò. Adélékè Sodiq a kí yín a kí yín. Ẹ bá máa share kẹ́ bá máa love ẹ̀. Sunday Bánkọ́lé gbogbo yín pátápátá la rí. Agbára Ọlọ́run ẹ̀bi tẹ́ tí ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá. Agbára Ọlọ́run àgbà náà ní wọbẹ̀. Mo fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá ní wípé àsìkò ti tó. Àsìkò ti tó. Tàbájẹ́ báyìí kọ́ tún lọ sáìnì amalgamation ẹlẹ́ẹ̀kejì. Ká má tún bọ́ sínú oko ẹrú. Ṣé orílẹ̀-èdè la wà yìí? Orílẹ̀-èdè tó yẹ pé àwọn olówó nìkan àwọn ló ń gbádùn orílẹ̀-èdè. Ẹ lọ sí Lẹ́kí ẹ lọ sí Ìkòyí. Àwọn èèyàn ò lè mọ̀ pé yà ń jẹ àwọn èèyàn. Wọn ò lè mọ̀. Ṣáwọn yẹn là á fẹ́ máa tẹ̀lé. Àwa tá ń dìbò tá gba 5,000 ìdìbò kò ṣe bẹ̀. Ṣojú ojú yín ti já báyẹn sí. Ṣojú yín ti já tó yẹ tó fi ti ń kó bá wa tí a mọ̀ ń pa. Ẹbí tí ń kó bá wa. Àtẹ̀yìntẹ́ dìbò àtàtà dìbò gbogbo alájọ́ forí kó ń sìn. Ẹ kó rí burúkú tí ẹ kó bá onílé ẹ kó bá àlejò. Ọlọ́run á ṣèdájọ́ àfihàn pẹ́ran yín o. Ọlọ́run á ṣèdájọ́ àfihàn pẹ́ran yín. Gbogbo ẹ̀yin tẹ́ kó wa sínú ìdààmú tẹ́ kó wa sínú wàhálà lágbára Ọlọ́run. Ọlọ́run kó dààmú bẹ́yìn náà. Ọlọ́run COVID náà bá yín because wàhálà tẹ́ kó bá wa ilẹ̀ Yorùbá ó pọ̀ jù ó pọ̀. Wàhálà tẹ́ kó bá ilẹ̀ Yorùbá ó pọ̀. Àwọn ọmọ Yorùbá náà sìn àwọn náà ti ń ṣiṣẹ́ ìjínigbé. Ìgbà tí ìyà ti pọ̀ jù. Eléyìí táwọn agbófinró wa gan ń ṣe ń bẹ̀ òun ló pọ̀ jù. Ìkọ̀sọ́ rán yín iṣẹ́ ní kọ́kọ́ lọ ṣe. Ẹ wo èèyàn kan náà wọn tí wọ́n mú tí wọ́n ṣe kidnapper tó ń jẹ́wọ́ tán kí ló sọ ẹ síbẹ̀ ó náà wọ́n gbọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn tó kó wọn sí gbogbo property tóun lọ kó nígbà tó bá ní kẹ́ lọ ṣiṣẹ́ tó gbé property criminal ẹ̀yin náà máa yí bẹ́ẹ̀ máa jí nígbà tí owó oṣù tó fún yín tó tẹ́ yín lọ́rùn. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jí ká má sùn. Yorùbá nation òun gangan ni ó lè gbé wa dé èbúté ayọ̀ òun ló lè gbé wa dé èbúté ògo. Máa pé gbogbo mo fi àsìkò yìí mo fi ra àwọn ọmọ Yorùbá láti jí pé ká má sùn. Ìran ọmọ aládé ni wà kì í ṣẹrú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn á tún máa sọ pé tá bá gbalẹ̀ Yorùbá kí ni ipò wo ni Yorùbá máa wà? Pé kí ni àwa Yorùbá fẹ́ máa jẹ tí a bá gbòmìnira ilẹ̀ Yorùbá? Àìmọye àǹfààní tó wà ń bẹ̀. Lára àwọn àǹfààní tó wà ń bẹ̀ òun ni wípé
ẹ wo ayé àwọn bàbá wa ẹ wo ayé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ owó tí wọ́n pa nílẹ̀ Yorùbá òun ló fi kọ́ Cocoa House òun ló fi kọ́ Portland Cement Wema Bank Agbọ́nmágbẹ Savannah Bank Odua Investment lára ẹ̀ lọ́wọ́n àwọn estate tó jẹ́ Odua Estate Odua Shopping Complex àwọn owó tí wọ́n pa nílẹ̀ Yorùbá ló fi ṣe owó tó pa nílẹ̀ Yorùbá ló kọ́ fi ṣe tẹlifíṣàn àkọ́kọ́ ní gbogbo West Africa. ṣọ́ra wa Yorùbá wa tọ́pẹ́ owó wa ló kọ́ fi kọ́ tẹlifíṣàn àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀. tí a bá jọ tá a bá dá dúró kò sí ìyà kan tó máa jẹ wá àwọn àgbẹ̀ wa ríbi lọ oko Fúlàní ò ní pa wọ́n mọ́ wọn ò ní máa jí wọn gbé ayé ìgbà tí wọ́n pa owó ilẹ̀ Yorùbá tó fi ń tún ilẹ̀ Yorùbá ṣe gan àwọn èèyàn kàwé wọ́n ríṣẹ́ àwọn gádùétì tó wà nísìn tí wọ́n ríṣẹ́ àwa ń sọ̀rọ̀ pé àwọn èèyàn kàwé wọ́n ríṣẹ́ nígbà tó ti dà wá pọ̀ mọ́ àwọn ẹranko àwa Yorùbá ìran ọlọ́gbọ́n ni wá bọ̀ atẹ́nujẹ ló ń ṣàwọn tó jẹ́ olórí wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ ẹ̀yìn náà à ń bẹ̀rù àfẹ́kú ní ìsìn ebi tí ń bẹ̀rẹ̀ pa gbogbo èèyàn pa ní Nàìjíríà sìn wọn fi ń pa anybody ọmọdé ń kígbe àwọn tí wọ́n ń pe orílẹ̀-èdè Russia pé ẹ̀jẹ̀ wá gbà wá ọgbà débi tí fẹ́ pa wọ́n ọ̀gbẹ́ bóyá ká pín àwọn Fúlàní náà ló ń darí Nàìjíríà wọ́n fìyà ń jẹ Haúsá gan wọ́n fìyà ń jẹ Haúsá àwa ń sọ̀rọ̀ pé location 419 location 419 òun làwọn orílẹ̀-èdè Nàìjíríà location 419 orílẹ̀-èdè tó lójú àánú wọn ò lójú àánú rárá wọn ò rẹ́yàn orílẹ̀-èdè kò kàn mí orílẹ̀-èdè bámbá mo yó èèwọ̀n mọ̀ pé bí ń pa ọmọ ẹnìkan kan mo kí ọmọ ajé ẹ mọ olóyè Sunday Igboho òòṣà ọmọ aládékún agbára Ọlọ́run nípa yín fún wa ẹ̀pẹ́ pẹ́pẹ́ yé ń pẹ́ dàgbà bọ́ ṣe ń dàgbà fèrègì jobi fọwọ́ pawó lágbára Ọlọ́run ayére òun ní rẹ́yìn olókun ayére ní rẹ́yìn olóko pòrògùn ló máa kẹ́yìn mọ́lẹ̀ káwọn ọ̀tá yín kọ́ pé 1 million kọ́ pé bílíọ̀n ẹ̀yin lẹ máa rẹ́yìn wọn lágbára Ọlọ́run ẹ̀ wá ní ṣìṣe o ẹ̀ ní ṣì jẹ ẹ̀ ní ṣì mu mo kí bàbá wa Ọláyọmí Kóìkì White Lion iwájú lọ̀kọ́ ẹ̀bì tí ń ré sí máa lọ wájú ní lágbára Ọlọ́run ní ṣe ń lérò ẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀ ní ṣì jẹ ẹ̀ ní ṣì mu owó tẹ bá ti ń dé báyìí ẹ máa bójú rere àtàná Ọlọ́run pàdé ni iléeṣẹ́ Kóìkì yìí wọn ò ní fi pìtàn lágbára Ọlọ́run àwa tá à ń ṣiṣẹ́ iléeṣẹ́ Kóìkì náà lágbára Ọlọ́run àní kábàámọ̀ ọ̀rọ̀ wa já sáyọ̀ ajá sọpẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá àsìkò ti tó o tí àwọn orú ọmọ tẹ́bí ń pa ẹ́ sìgbà tó jáde at the end of the day wọn kọ́ tí wọ́n mọ́lé pòkè kọ́ fìyà jẹ wọn bóyá àwọn èèyàn ní sọ̀rọ̀ gbàtọ́ kó wá kọ́ táwọn èèyàn rí wọn wọ́n pariwo gbàtọ́ pariwo síta tó sọ̀rọ̀ sókè àwọn àgbáyé gbóhùn wọn wọ́n ṣí wọn lẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́bí ń panú ilé ò lè bọ́ta ṣe protest tó bá tún rí èèyàn tó fẹ́ lọ ṣe protest àbí èèyàn tó fẹ́ lọ sí ráàyè Yorùbá nìṣẹ́ ẹ má tún máa discourage wọn ẹ fẹ́ kébi pàyídà sínú ilé ní ìsìn wọ́n ti bẹ̀rẹ̀ sí já ṣọ́ọ̀bù kiri àwa mẹ̀kúnnù lọ ní lára wọn ríbi dọ́dọ̀ wọn tó ń dà lúrú àwọn mẹ̀kúnnù bíi tiwa náà là ń ní lára wọ́n já ṣọ́ọ̀bù ṣeré nìsín ni wọ́n já ṣọ́ọ̀bù ṣeré wọ́n kó ráìsì bẹ́ẹ̀ gé gààrí gbé nǹkan tó ṣàlè tàṣà wọ́n dá wọn kan gbèsè ẹ̀yin tẹ́ ń ṣèjọba lé wa lórí ẹ̀yin gbádùn gbogbo ẹ̀yin tẹ́ kó wa sínú ìṣòro yìí lágbára Ọlọ́run ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí meeting APC káàkiri lágbára ẹ̀yin náà máa jẹ́ nù ìyà yìí o ẹ máa jẹ́ ń bẹ̀ o àfi tẹ́ bá jáwọ́ nìkan ni o nítorí wípé àsìkò ti tó torí wọ́n sọ pé wọ́n sọ fáfọ́jú pójò ń rọ̀ nígbà tá à ń sọ fún yín gàrí rẹ jí máa sùn òun rèé ìyà ń jẹ́ níbọ̀dì gbogbo ẹ̀ di bùlábàlù abẹ̀sí ń jí ìyà kiri Ọlọ́run á ṣe wá lóníyà
gbogbo àwa àtẹ̀yàn tó dìbò àtẹ̀yàn tó dìbò gbogbo alájọ ń jìyà ẹ̀ sí ṣùgbọ́n nǹkan tó jẹ́ kó dùn àwọn púpọ̀ torí àti mọ̀ pé bóyá máa ríre ṣùgbọ́n ẹ̀yin alátẹnujẹ ẹ̀yin jẹ́ pé tẹ́yìn lọ mítìn olóṣèlú gan tẹ́ bá ṣí owó tẹ́ fi ń wọ mọ́tò tẹ́ ṣí ìkan tó ń fún yín ẹ máa gbé kò tó kankan nígbà kan sí wọn ni ọlọ́mọ ṣe ń lẹ́rú ayé ọlọ́mọ ṣe wá lásìní wáyé ẹ ní ìsìn kò ṣe ẹnìkan lè dá ń jìyà ẹ sì ẹ kó rí bú yín ẹ kó bá anybody ẹ ọlọ́run ò ní fìyà jẹ wá o ní agbára ọlọ́run. Ní agbára ọlọ́run orílẹ̀-èdè Yorùbá tí a fẹ́ gbà á tó wa lọ́wọ́ lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà bóyá máa jẹ́ nìyẹn ní agbára ọlọ́run láìpẹ́ láì jìnnà òmìnira ilẹ̀ Yorùbá á dé tó bá wá dé náà kò ní di òmìnira fún wa òmìnira náà ló máa jẹ́ kò ní di òmìnira fún wa torí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹjọ́ dálẹ̀ tẹ́ ń gbàṣírò àtẹ́ ń sọ síta lágbára ọlọ́run ilà á mú yín gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá ilà á yọ̀ yín gbogbo ẹ̀yin tí ó bá wù yín pé kí yan Yorùbá pé kó kú sínú oko ẹrú yìí òun lẹ̀ ń fẹ́ pé kí yan Yorùbá kó wà nínú oko ẹrú lágbára ọlọ́run ilà á mú yín gbogbo àwọn tó wà nílùú ìsìn ṣáwàgán ní ìfarabọ́n diaspora ṣe láìkí wa ẹlòmíì sìn táwọn olóṣèlú yìí tó bá tún bẹ̀rẹ̀ campaign lọ́la ń sìn tó bá tún fún wọn láìsọ fún wọn ní dómi wọn á tún máa tẹ̀lé wọn owó ti yà tí wọ́n ti jẹ wọn ò wò yà tí wọ́n fi ń jẹ wọ́n no cash ìyẹn lọ wọ́n gbé tepo wọlé wọ́n kó epo pamọ́ ẹ̀yìn ló kàn gbogbo ẹ̀ òun náà sìn tí gbogbo ọmọ Yorùbá bá jáde tán tá a bá pawọ́ pọ̀ pa fẹ́ sọ pé àṣemọ́ afẹ́ gbalẹ̀ Yorùbá tí gbogbo bá jáde tán tó bá gbà pọ̀ wọn lè pa gbogbo atán nígbà tó nǹkan bá kéré pọ̀ àwọn gan ò lè pa wá ẹnu wa tó kò tó wọ́n yìí ráwọn èèyàn jókòó ní mítìn APC wọ́n yìí ráwọn èèyàn jókòó ní mítìn PDP wọ́n yìí ráwọn èèyàn jókòó ní mítìn ìpàdé òṣèlú òun gbọgbọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ bá gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá Ọlọ́run kẹ́ Yorùbá gbogbo nǹkan táwọn òyìnbó ń ṣe ní ìsìn gbogbo nǹkan táwọn òyìnbó tó fi ń rú wa lójú gbogbo nǹkan táwọn òyìnbó náà sì ṣèbọ́dọ̀ ọlọ́dún káṣà ọ̀dọ̀ wa ní ẹ̀tàn lọ́bi gbàṣẹ ṣe lọ́wọ́ wa tí ó mọ ní gbogbo ẹ̀yin Yorùbá ẹ̀jí ẹ máa sùn ẹ̀jí kẹ́ máa sùn ní ìsìn wọ́n gbé ìgbà tó kọ́ ń gbọ́ ọmọ tálíkà wọn sọ wọ́n ń gbọ́ wọn olówó wọn tó pàwọn yẹn rí owó ó kéré sí ìgbà tí gbogbo àwọn olówó tó bá sá lọ sílùú òyìnbó tán ṣé kò ṣáà tálíkà náà lọ́mọ tó máa jí gbé ṣé kò ṣáà tálíkà lọ́mọ tó máa jí gbé ẹ wò ní ìsìn láti 2011 òun amalgamation ló ti pé ó ga ọ Ọlọ́run kó wa yọ nínú wàhálà ìjọba location 419 yìí o. Láti 1914 ṣe 2014 tá a wà yìí sìn 100 years yẹn ó tún ti lé ọdún mẹ́wàá tó ti gorí ẹ̀ 2014 ló yẹ ká ti gbòmìnira ló yẹ ká ti pín ṣùgbọ́n ní ìsìn 1914 amalgamation ó ti pé 110 ọdún mẹ́wàá tó ti gorí ẹ̀ ṣé báyìí máa jìyà ẹ lọ rèé nígbà táwọn èèyàn pariwo EndSARS ẹ̀kọ́ wọn yàtọ̀ nígbà tó fẹ́ ṣe protest August 1st tó ṣe lọ́dún pẹ̀lú báyà alẹ̀ mọ́ àwọn èèyàn tó pé àwọn èèyàn bọ́ta àwọn ò bọ́ta tó pẹ̀lú báwọn dẹ́rù bá àwọn èèyàn bọ́ta wọ́n sáré fowó kówó oṣù àwọn òṣìṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ owó tó fi kówó oṣù òṣìṣẹ́ ní ìsìn tọ́kẹ̀ tó ti fowó kówó epo kí láǹfààní pọ̀ fowó kówó oṣù kí láǹfààní pé wọ́n fi owó kún owó oṣù Ọlọ́run má jẹ́ ká jìyà kú kọ́ Ọlọ́run ọba kó má jẹ́ ká jìyà kú
torí ìyà tó fi ń jẹ wá lórílẹ̀‐èdè yìí ó ga o ẹlòmíín sìn kò tí ì jẹun látàárọ̀ àwọn tó wà ń ta gan wọn tí yò ẹ wo àwọn ọmọ tí wọ́n kó lọ sí Àbújá iná tó kó lọ kóòtù ẹ wo wọn bí wọ́n yẹ dákú wọn ò fún wọn lóúnjẹ wọ́n treat wa bẹ́ẹ̀ ní treat ẹranko still náà àwọn kan yìí ń tẹ̀lé wọn gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé wọn náà ọ̀nà kó ìnira gidi ọ̀nà kó báyìí náà ní àtọ́wá tẹ̀ jẹ́ bí ẹ̀yin náà gbé ẹ̀ jáwọ́ láti máa lọ meeting APC lọ meeting àwọn PDP ACN gbogbo ẹ̀ náà máa fàní tẹ̀ ń rí bẹ̀ gbogbo àwọn gádùétì ló wà lẹ́ẹ̀sìn wọ́n ti dolóṣó tán wọ́n ti dọlọ́kadà still náà bọ́ yẹn ń gọ̀kadà yẹn náà wọ́n tún dáhùn láàmú wọ́n ń gbowó ọmọgọ̀ lọ́wọ́ wọn tíkẹ́ẹ̀tì wọ́n ń já tíkẹ́ẹ̀tì títí ò dá kò sí ìwòsàn kò sí ètò ẹ̀kọ́ tó mọ́yán lórí àwọn sọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà sẹ́pà àwọn kan ló ń gbàdúró wa ilẹ̀ Haúsá sì bẹ̀ débẹ̀ wọn sanwó ná ọtí sì wọ́n ń talẹ̀ Haúsá wọ́n tọ́ tí ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Ìgbò ṣùgbọ́n àwọn Haúsá tán ní àràmù ní ọtí ṣùgbọ́n wọ́n lè gbowó orí ní orí ọtí káwọn náà ìyàn ṣàràmù wọ́n bá gbowó lórí ọtí ìyàn kì í ṣàràmù ṣùgbọ́n kí wọ́n gbowó kó gba IGR lórí owó ọtí nílẹ̀ Yorùbá tí wọ́n bá kó fún wọn náà tí wọ́n á nà ó ga ọ ìran Yorùbá ìran aládé àwa sọ wá dẹrú àwa náà wá sọ̀rọ̀ wa nítorí ìjẹkújẹ góòdì wà nílẹ̀ Yorùbá àwọn Yorùbá ò lè wá àwọn Fúlàní àwọn ló wà wá àwọn Chinese gan wọ́n dá company lẹ̀ wọ́n máa lọ ọmọ wa lòkulò wọ́n lé lomi ní ìlúkulù kò sí ìjọba tó fẹ́ jà fún gbàtọ́ tí mo kọ́ àwọn ìjọba bámbámu ojú àwọn ọmọ pé bí ń pa ọmọ ẹnìkan kan àwọn níjọba wa àwọn ìjọba panilẹ́kún gbogbo ẹ̀dá pàlú ilẹ̀kùn ẹ̀wà ta Ọlọ́run pa yín lẹ́kùn tọmọtọmọ Ọlọ́run ọba á pa yín lẹ́kùn tọmọtọmọ nítorí wípé gbogbo ìyà tẹ́ fi ń jẹ wá yìí Ọlọ́run ọba fún ara ẹ̀ ó máa kọ̀ fún wa ó máa kọ̀ bá wa fúnra wa náà kí gbogbo wa náà ká dìde o kí gbogbo wa ká dìde ká jí gìrì ẹ tún wò ní ìsìn ní Èkìtì wọ́n wólé àwọn èèyàn wọn ní wọ́n kọ́lé lọ́nà tí kò bófin mu wọ́n wá dúró ilé àwọn èèyàn àwọn ilé tọ́wọ́ ẹ̀ sì kò ṣe pé bóyá ṣe ni ìjọba máa lọ kọ́ ibòmíì fún wọn wọ́n tún pa wọ́n lẹ́kún á ní ìjọba Nàìjíríà ìjọba panilẹ́kún ni wọn kò yẹ ẹ̀yìn èèyàn ìjọba panilẹ́kún òun ni àti PDP o àti APC o ìjọba panilẹ́kún ni wọ́n bọ́tẹ̀ kọ́lé síbi tó èkíní wọ́n tó wá pé ìjọba gidi wọ́n á lọ kọ́lé síbi tó tọ́ fáwọn ẹni yẹn ẹlòmíì sí wọ́n tapá lápá sáyé abẹ́ sí ni máa ronú ìrònú àdébá ẹlòmíì sí bó tẹ̀ gbọ́pọ̀ wọlé ẹ̀ nísìn hospital ló máa láǹdì sí àwa náà ṣèjọba ìjọba ó gbọ́dọ̀ tó bá yẹ pé ìjọba gidi ló ń ṣe wọ́n gbọ́dọ̀ ṣe bí àwọn èèyàn ṣe ní sunkún táwọn èèyàn bá sunkún gan bọ́ ẹ máa rẹ̀ wọ́n lẹ́kún wọ́n gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n àwọn ìjọba ta ní nìsín wọn ṣèjọba gidi àwọn ìjọba apanilẹ́kún jayé àwọn ìjọba ayé assassin àwọn ló ń darí wa àwọn ẹ̀yin olórí burúkú tẹ̀yìn lọ meeting APC àti PDP tẹ́ kó wa sínú ìdààmú yìí orí ìdáhùn ká ètè jáwọ́ torí gbà tí inú bá bí àwọn ará ìlú gorí ò tí ì ta wọn dáadáa torí bá ta wọn dáadáa àwa Yorùbá nation sí àti jókòó sí àti ń wòran torí bá bẹ̀ sí ń ta gbogbo àwọn ará ìlú fúnra wọn lọ́ máa fi gímà fọ́ gbogbo yín lórí fúnra lára wọn ibi tá a ti ń ṣe meeting báyìí tá a ń ṣe meeting APC change ẹni APC change
ṣéǹjì làwọn ọmọ Nàìjíríà béèrè lọ́wọ́ yín, ṣéènì lẹ́bi dè wọ́n. Ìwọ́n tó ń pariwo PDP power wo bó ni power náà, power tẹ́lẹ̀ fi gbòmìnira fún ìran yín tàbí iṣẹ́ rú lọ́dà Haúsá Fúlàní lẹ wá ní PDP power, ẹ máa tanra yín bẹ́ẹ̀. Ẹ má yẹ jẹ́ ká jọ dúró gírí, ká jọ gba òmìnira ilẹ̀ Yorùbá, ká ṣàbẹ̀rẹ̀ òṣèlú tiwa ẹ̀. Ìgbà yẹn la máa mọ̀ pé ìgbà yẹn gọ́gọ́ la máa mọ̀ pé àwa àǹṣọmọ àlè ọmọ ọkọ níwá. Ṣùgbọ́n ní ìsìn tẹ́yìn ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ Fúlàní, ẹ sọ̀rọ̀ ayé di ọmọ ẹrú. Àtíkù kánà Àtíkù ló wọlé ni kò ní rí bẹ́ẹ̀, Kánò bí ló wọlé ni kò ní rí bẹ́ẹ̀. Mo sọ fún yín pé end Nigeria to save life ni end bad government gan kò tí ì kákan tó wà nílẹ̀. End bad government kò tí ì kákan tó wà nílẹ̀. Ìlú tó yẹ pé tó máa ní owó lọ́wọ́ tó máa dé báǹkì tó ní lè gbọ́ iye tó wù ẹ́, tó ní lè gba 50,000 báǹkì tó yẹ pé 20,000 10,000 wọ́n máa fún yín lórí káńtà. ṣéyìn orílẹ̀-èdè tí wọ́n bàjẹ́ tó ti gbinlẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin darí lọ ní ti ẹ̀yin aráàlú gan tẹ́ bá fẹ́ mọ̀ pé ní nǹkan ẹ̀ ṣe tẹ́ fẹ́ bọ́ ní oko ẹrú ẹ kọ́ bẹ́ẹ̀ bí tó ti ṣe mí ti APC àti PDP ẹ kọ́ lọ fi igi fọ́ wọn lórí bẹ́ẹ̀, ẹ fi igi fọ́ wọn lórí, tẹ́ bá fọ́ wọn lórí bẹ́ẹ̀ ẹ̀yin gan lẹ̀ kó wa sí yà wọ́n á jẹ́ kó rí wọn pé gbẹ̀ngàn lọ́mọ ẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn kẹran. Ṣùgbọ́n ní ìsìn wọ́n yìí fún wọn ní Indomie àti 500 àti 1,000 owó tó ka yín, owó tó là yín, owó tẹ gbàngbẹ́ election dà, ìbò kò ṣebẹ̀ ṣé bí òun pa yín báyìí. Ṣé 5,000 wọ́n tẹ̀ wá níyì níbi tí Nàìjíríà dé? 5,000 gan-an tó bá ṣe bẹ 5,000 kò tó, ó lè jẹ fọ́jọ́ mẹ́ta. Gbogbo ìgbà tí COVID-19 wà gan-an ìlú ò le tó yìí. Ṣùgbọ́n ní ìsìn ìlú yìí ṣe ló ń le lójoojúmọ́, orílẹ̀-èdè tó jẹ́ pé Ọlọ́run fún aládùnmọ́ni, a ní epo, a ní gbogbo kan àlùmọ́ọ́nì lọ́lọ́ fi jí ìkẹwàá, a ní rọ́bà, gbogbo àwọn rọ́bà wọn tí wọn ọ̀dẹ̀ gbé mọ́, tí wọn bàbá owó lọ́wọ́ tí wọ́n gbé sí kẹ́ńẹ́ tí wọ́n gbé káàkiri. Níbi tọ́lọ́ tún kẹwàá dé àwọn igi kòso, àwọn òyìnbó tí wọ́n ń kó ní ọ̀dọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ní orílẹ̀ Yorùbá, àwọn igi tí kìtà gbé lórílẹ̀ Yorùbá wọ́n tún wá ń kó, wọ́n tún fi ń dára, wọ́n tún kó wá bí. Àmúyẹ ọmọ Yorùbá tẹ́pọ̀ bẹ́ẹ̀ dá lé iṣẹ́ ilẹ̀ tẹ́rù ń bá wọn pé àwọn ìjọba ìkókò, àwọn ìjọba apanirun tó wà lórílẹ̀‐èdè yìí àwọn ò lè bá wọn ṣe. Nígbà tọmọ Yorùbá kọ́ bá ṣe bísínẹ́sì kan sìn tó bẹ̀rẹ̀ sí ń boost dáadáa, ìgbà náà máa fi táàsì pàtó máa wẹ́sùn sí ní ẹsẹ̀ tọmọ bẹ̀rẹ̀ sí ní tọmọ yẹ pé àwọn kinní lọ́mọ lọ fún àwọn Fúlàní, àwọn tó jẹ́ pé àwọn tó tún jẹ́ Yorùbá nu wa náà, àwọn ọmọ wọn ìdílé wọn nìkan lọ́fẹ́ kọ́ lówó, lọ́fẹ́ kọ́ là, àwọn ẹbí wọn nìkan lọ́fẹ́ kọ́ là. Ṣùgbọ́n àwa mẹ̀kúnnù gangan là nífẹ̀ẹ́ ara wa. Àsìkò ti tó káwọn ọmọ Yorùbá ká ṣí ọpọlọ wa lẹ̀, ká má jẹ́ kó tàn wá, ká má jẹ́ kó fi ráìsì tàn wá àti Indomie àti 5,000. Wọ́n lè pẹ́ election tó ń bọ̀ ìsìn yẹn jẹ́ ká fún 50,000. Ẹ̀yin tẹ́ dìbò tẹ́ gba 10,000 5,000 15,000 ṣẹ́ríyà tó ń jẹ́ anybody báyìí àtẹ̀yìn tẹ́ gbowó àtàwọn àtàgbò gbogbo alájọ́ ń jẹ́. Torí ẹ ṣí ọpọlọ yín lẹ̀, ẹ ṣí ọpọlọ yín lẹ̀ gidi gan. Ẹ wá torí kan tẹ́ fẹ́ jẹ ilé nìkan fi bàkan tẹ́ máa jẹ́ lọ́la jẹ́. Ibi tọ́lọ́ bá ní ẹ̀dá máa dé bẹ́ẹ̀. Ibi tọ́lọ́ bá ní ẹ̀dá máa dé bẹ́ẹ̀. Ẹ wo orú bàbá wa Sunday Igboho, wọ́n ń ṣe bámbá moyó náà, Ọlọ́run ti kẹ́ wọn lórílẹ̀‐èdè tàkó sọmọ wọn bí. Bọ́ ó dùn wọ́n pé ìran mi kò yẹ kí ìran mi wà lóko ẹrú. Nǹkan tí wọ́n ń jà fún wa nìyẹn. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan wà tó pọ̀ jẹ́ ẹlẹ́bọ̀dè àtàwọn ọmọ ìjọ bẹ̀rẹ̀ bíi ti Lẹ́gẹ́ Miami, Ọlọ́run gòbígo, Ọlọ́run tí bígo trophy ìyẹn náà ń sìn gbàtàn ṣe ó ní kó má ṣe protest and bad government. Àsìkò ti tó ẹwà ọmọ tí wọ́n padà nù nígbà EndSARS tó bá jẹ́ àwọn ọmọ tí yín wà nínú wọn
ẹ ní máa lọ sí meeting APC, ẹ ṣe kò kàn mí kò kàn mí. Àwọn tí Fúlàní jí gbé tẹ́pọ́ ló ń tọrọ bárà kan tó rí ransom sọ fún wọn, àwọn ni wọ́n lè sọ nǹkan tójú rí, àwọn ló lè sọ nǹkan tójú rí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe bóyá ìwọ̀n wa, à ń ṣe kò kàn mí kò kàn mí, kò kàn mí kò kàn mí, òun náà nìyẹn. Kò kàn mí kò kàn mí tá à ń ṣe. Àwa tá à ń ṣe tinútinú nǹkan tó dẹ̀ ò ní kàn wá, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe kò kàn mí kò kàn mí, Ọlọ́run á jẹ́ kó kàn yín o, kẹ́ lè mọ bó ṣe ń rí o. Tó bá ní kọ́ lọ pé bó ṣe ń rí wá, kẹ́yìn náà lè mọ bó ṣe ń rí o. Mo fi àsìkò pé kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, Mr. Wálé Adégoróyè, Martins, Ọláṣẹ́yìndé, gbogbo yín pátápátá la kí. Àwọn aṣíwájú blogger, àwọn aṣíwájú Tinubu blogger, gbogbo yín gbà yín, gbogbo yín náà ti ń jẹ́ ẹ̀sìn. Òye tẹ̀ ń l'Àbújá, ẹ̀yin máa jẹ́ bẹ̀rẹ̀ tọ́ka pẹpẹ súpù fún yín tí ẹ̀ ń jẹ́, sójú yóò ti rí ń sìn. Gbogbo àwọn tí wọ́n promise gbà yẹn sìn, wọ́n ti já wọn kulẹ̀, wọ́n ti tàn wọ́n. Gbogbo yín àtàwí kòtòkòtò àti gbogbo ẹ̀, ṣé ní ìsìn sójú yóò já? Ṣé ó yẹ yín? Tí yóò bá hùwà bàjẹ́ fi wọ́n lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run bá àtijọ́ ló ń pẹ́ kó tó méyàn. Gbogbo àwọn tí wọ́n wọ pléènì, gbogbo àwọn tí wọ́n jẹ dòdò tí wọ́n lè sọ òdodo nítorí pé wọ́n rí pé ó dà pé òṣèlú wọ́n ti rora wọn pé àwọn ò lè là táwọn bá ṣòṣèlú. Wọn náà wọ́n aṣáájú blogger tí wọ́n tẹ̀ rántí wọn. Mélòó ni wọ́n lọ fún appointment? Eléyìí tó jẹ́ ọ̀gá wọn gan, ẹ̀rí kan tó ṣe fún road safety gan mu, ó pariwo. Òun náà dà. Kí láǹfààní tí wọ́n rí bẹ́ẹ̀? Aṣíwájú blogger Olúọmọ tó ń sponsor wọn gbà ẹ̀rí wọn gbẹ́yẹn ẹ̀rí géèmù tó gbá fún. Wọ́n fẹ́ yẹn jọlẹ̀ Olúọmọ tó ń náwó, ó ti òkú màrí sàmà àṣìlẹ̀ lẹ́ẹ̀kejì. Wọ́n ń ṣe làwùlàwù, anẹ́kọ́lọ́kọ̀ àwọn èèyàn ń ṣe kíní ensars, wọ́n kọ́ wọn tọ́gì, wọ́n lọ ń dà wọ́n láàmú. Òun ṣé wọn ò lè tán. Ó gbẹ́ ẹ tẹ́ wà nípò ẹ̀ máa rántí ọjọ́ kan náà lẹ́yìn náà máa kúrò nípò yẹn. Ọjọ́ kan náà lẹ́yìn náà máa kúrò ní ipò yẹn. Gbogbo àwọn tó wà nípò lánàá dà, àwọn Buratai dà, Fẹ́mi Adésínà dà, bàbá wa Lai Muhammed, àwọn dà lénìí, àwọn dà lénìí, Lai Muhammed òun dà lénìí, òun dà lénìí, Lai Muhammed dà lénìí. Gbogbo wọn, èmi inú wọn lè dé ìlú tí wọ́n gbé bí wọn. Emefiele náà tó ń bá Buhari change owó kò lè lọlé, kò lè lọlú ẹ̀. Torí ẹ̀yin náà tẹ wà nípò lénìí, ẹ máa wọ̀la o. Tọjọ́ kan náà lẹ́yìn náà máa kúrò ńbẹ̀. Ẹ̀yin tí ẹ bá ní agbára ọmọ Yorùbá, ẹ jẹ́ tètè, ẹ mọ̀ pé ìwà nípò sí ẹ̀yin rí jẹ́ ńbẹ̀. Nítorí tó bá yá ẹ̀yin náà, nítorí tó bá yá ẹ̀yin náà máa kúrò ipò tẹwà yẹn. Torí tẹ́yìn náà tó bá yá ẹ máa kúrò ní ipò yẹn tó bá yá. Tó bá yá ẹ̀yin náà ẹ máa kúrò nípò yẹn tó bá yá, torí ẹ̀ láyé ní kẹ́ ṣe dáadáa. Torí èní kọ́, torí ọ̀la ni. Torí èní kọ́, torí ọ̀la ni. Nítorí ẹ̀ àwa tá wà nípò lénìí tá lè fi ràn wá lọ́wọ́ ká kò nípò, ẹ jẹ́ ká lò ó. Tó dẹ́yìn náà bá kúrò bí ẹ máa jìyà yẹn o. Bàbá Ọ̀ṣọ́bà gan tó kúrò nípò gómìnà Ògùn State, òun gan náà dàbí ebi ń pa wá. Ìgbà tí wọ́n fún bàbá lówó ni bàbá dẹ̀ wá ń sọ̀kan ẹ̀mí. Gbogbo náà lọ́mọ wọn tó sì ń pò ìjọba mọ́. Owó ẹ ò lè rí náà bóyá wà nípò ìjọba. Torí ẹ jẹ́ ká ṣọ́pọ̀ lọ́wọ́ lẹ̀. Ẹ jẹ́ àṣìlẹ̀. Ẹ jẹ́ àṣọ́pọ̀ lọ́lẹ̀ o. Ẹ jẹ́ ká ṣọ́pọ̀ lọ́lẹ̀ o. Ìgbà kan lọ béèrè rere o. Gbogbo ẹ tẹ wà nípò lénìí, ẹ wọ̀lá o. Ẹ máa wọ̀lá. Tàbá ń wè ní ẹ jẹ́ ká máa wọ̀lẹ̀, ẹ jẹ́ ká wọjọ́ iwájú. Ẹ jẹ́ ká wà túbọ̀tán.
ẹ jẹ́ ká wo ọjọ́ ta ó sùn tá ò ní jí mọ́ ọjọ́ ta máa sùn báyìí tá ò ní jí mọ́ ẹ jẹ́ ká wò ẹ jẹ́ káwa náà wò pé ìnira táwọn ènìyàn tí wọ́n ń fì tó bá jẹ́ ẹ̀yin lẹ́ ń fì lẹ́ ń kọ́ gbogbo yín ẹ lọ kọ́lé sí Ìkòyí ẹ gbé àárín kínní ẹ lè gbé àárín Òṣòdì ẹ lè gbé Kòròdú ẹ lọ sí Yewa ẹ máa rí ibi tí ìyà ti ń jẹ àwọn èèyàn ẹ máa rí ibi tí ìyà ti ń jẹ àwọn èèyàn ẹ máa rí ìlú bomi ilé epo wà bẹ́ẹ̀ wọ́n ń repo sínú kẹ́ẹ̀gì fún inú ìgò fún wọn bẹ́ẹ̀ níran kerosene ẹ mọ̀ pé ilé ti yá o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ẹ má sùn ẹ jẹ́ ká jí ká má sùn ọmọ Yorùbá jí má sùn ilé ti yá kọ́mọ́ bá mú ọbọ̀ ẹmú Jésù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra Àgàgà ti kọrin o wọ́n kọ lórin wọ́n sọ lọ́rọ̀ ẹ fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n tẹ̀ ti gbọ́ ju ti tẹ́lẹ̀ lọ torí orí ti bẹ̀rẹ̀ sí ń ta anybody báyìí T-Pain ti bẹ̀rẹ̀ sí ń bá anybody T-Pain ó ti bẹ̀rẹ̀ sí ń bá anybody torí ẹ má yẹ ká bẹ̀rẹ̀ jẹ́ ká bọ́ ta ká túyáyà ká bẹ̀rẹ̀ sí ní máa jáde tó ẹgbẹ́ bí bàbá wa Sunday Igboho báyìí lọ sí UK Parliament lọ́jọ́ ẹ̀sìn tí gbogbo àná ta jáde ń bíbẹ̀ gbogbo kíní àti di òun ẹbí ń pààyàn ẹnu kù mọ́nú ilé tọ́wọ́ ẹ̀ bá tún ṣe protest náà àwọn oníjẹkújẹ náà àwọn ọmọ lágbájá ló dá ogun ẹlẹ́ àwọn náà ṣe kíní kan ẹlẹ́ náà àwọn Yorùbá nation ló fẹ́ dà lóru wàá fẹ́ kẹ́yìn aráàlú fúnra yín kẹ́ bọ́ síta kẹ́ jà fúnra yín ẹ jà fúnra yín gbogbo ẹ tẹ́ wà nípò lẹ́ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ ní agbára ẹ máa wo ọjọ́ tẹ́yìn náà máa kúrò ní ipò yẹn tẹ́yìn náà tẹ́ máa wà nípò táwa náà wà tí ìyá ẹ náà tó máa wá kan ẹ̀yìn náà ẹ jẹ́ ká tètè jí ká má sùn gbogbo ẹ̀yin House of Assembly State House of Assembly tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ tètè gbégbèsè bí ilẹ̀ Yorùbá ṣe máa dá dúró ẹ jẹ́ ká tètè o ṣe bóyá bí ilẹ̀ Yorùbá bóyá wáyé máa gbòmìnira òun ló ṣe kókó o òmìnira ilẹ̀ Yorùbá òun ní ká jẹ́ kó jẹ wá lógún o òmìnira ilẹ̀ Yorùbá òun ní ká jẹ́ kó jẹ wá lógún o gbogbo yín ní ìsìn tẹ́ bá ṣèjọba tán tó bá dé EFCC sí yín tó gba gbogbo kan tẹ́ ní ẹ̀yin náà wà báwa náà ìwà lóòótọ́ kò tọ́ láwọn wa kó má kó dà sákì o but ẹ̀yin tó ti pọ́ létà ẹ̀ tó ti pọ́ ọ̀nà ìwà àwọn tó ń jẹ lọ́dà ẹ̀gbọ́n náà padà bú yín pé ọ̀nà ìbú wèrè wo ni gbogbo àṣìṣe tẹ́ ẹ̀ ṣe ń gbà yẹn tí wọ́n máa ṣe máa sọ fún yín nígbà tẹ́ ti kúrò nípò torí ẹ̀gbọ́n olóbí òrèrè o ẹ bèrè ayé lọ́wọ́ Lai Muhammed àtẹ̀gbóhùn Lai Muhammed àtìgbà tó ti kúrò níjọba tó máa parọ́ gbà yẹn Lai Muhammed àwọn dà lẹ́nìí Lai Muhammed dà lẹ́nìí Buratai dà lẹ́nìí ọ̀gá sójà tó lérí pé òun ò fẹ́ gbọ́ Yorùbá nation máa ń kíní nígbà yẹn rí Ọlọ́run fún àwọn ṣèdájọ́ àtàwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwa tá à ń ṣe Yorùbá nation kò ṣògùn lágbójúlé Ọlọ́run ló wà lẹ́yìn wa Ọlọ́run ló dídí lò wá torí ọ̀pọ̀lọpọ̀ wa a rí i pé kò sí fúṣọ̀ nínú òṣèlú Nàìjíríà mọ́ òun lè jẹ́ ká wá sí Yorùbá nation ẹ jẹ́ ká support movement Yorùbá nation ẹ jẹ́ ká support gbogbo apáta nílùú kọ̀ọ̀kan ẹ jẹ́ ká báyé ṣe mítí òṣèlú ẹ jẹ́ ká máa ṣe kó dé word by word polybooth by polybooth ká máa ṣe Yorùbá nation níbẹ̀ yìí tẹ́ wà ń lé tẹ́rù ṣe ń báyìí ẹ̀yin náà ẹ wá àwọn tó ń ṣe Yorùbá nation ẹjọ́ ẹ̀ wọn ẹ má bẹ̀rù tó bẹ́ẹ̀ ṣe rálé ẹ jẹ́ ká bọ́ ta ká fi ronú wa wọn kọ́ lè mọ̀ pé ìyà ń jẹ ìran Yorùbá ìyà ń jẹ wá ẹlòmíì ìyà ń jẹ ọ̀tún ọmọ ẹ̀ ń ṣe yahoo òkè nígbà táwọn ọmọ ọba wa rí yahoo ṣe mọ́ ń kọ́ torí ẹ̀ ń jẹ yahoo ẹ̀ ń ṣe kò kàn mí ẹ̀ ń ṣe kò kàn mí ọ̀nà tó má gbà kan yín náà wà nígbà tó bá dé EFCC sí mọ̀ kó kàn yín láti bẹ̀rẹ̀ náà àwọn tó jó níṣẹ̀ṣe nígbà tá à ń sọ Yorùbá nìṣẹ́ kò kàn mí nígbà tó di pọ̀rọ̀ ta lọ́lọ́run àwọn náà rí i pé kíní yìí ọ̀rọ̀ táwọn Yorùbá nation ń sọ pé kan tó máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ pa Yorùbá àtàṣà wa rú ni wọ́n fẹ́ gbọ́ àwọn ṣáálẹ̀ Yorùbá wọ́n fẹ́ parun ni o
kọ́ lè take over gbogbo ilẹ̀ Yorùbá bọ́ lè take over ilẹ̀ Haúsá àti Ìlọrin ọ̀kọ̀ yé wọ́n gbà yẹn ẹ̀yin babaláwo àtẹ̀yìn àfa àtẹ̀yìn pásítọ̀ tẹ́ ń gbàdúrà fáwọn olóṣèlú ẹ̀yin náà máa jẹ́ lùyà yìí o wọ́n bá fún yín lówó tó bá fún yín kò ní mọ́ yín lọ́wọ́ o torí ẹ̀yin náà fowó ṣàánú o selfish interest òun ló ń ṣe ẹ̀yin náà gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin babaláwo tẹ́ ẹ̀ ṣoògùn fún wọn ẹ̀yin náà ẹ jí o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tó máa fún lówó pé ẹ má jẹ́ kó protest ìlú yín ẹ gbé pè jáde kẹsọ pé yàn tó bá protest bẹ́ẹ̀ lè máa jẹ́ gbogbo wa ẹ jẹ́ ká lọ ṣọ́pọ̀ lọ́lẹ̀ o wọn ò nífẹ̀ẹ́ wa o owó tó fún yín sìn pàápàá wọn fún 10,000 ẹ ti ná tán nǹkan tá yín sọ fún yín nìyẹn pé ẹ ṣí ọpọlọ yín lẹ̀ ẹ jẹ́ ká jí ká má sùn Yorùbá ẹ ti ń sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má bá mú wa ní ogo èṣù o torí ogun ń bọ̀ ẹ tètè ta múra ogun ebi tẹ̀tí dọ̀rẹ́ dì. torí ẹ̀ ọlọ́ọ̀ba akọ́wà mọ̀ ọ́ ṣe ọlọ́ọ̀ba akọ́wà mọ̀ ọ́ ṣe àní ṣìjà àní ṣìmú gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé àyọrí sí rere o Yorùbá nation à ń pínwó bẹ́ẹ̀ à ń pín gààrí bí a kì í pín rẹ̀ sí ṣùgbọ́n ọlọ́ọ̀ba ó ń yó wa ọlọ́ọ̀ba fún ara ẹ̀ ó ń yó wa ó ń pèsè fún wa nítorí pé ibi tá a ro kan re sí à ń bá re ń bẹ̀ ibi tá a ro kan re sí à ń bá re ń bẹ̀ à ń rí bá ti ṣe à ń rọ́nà gbígbà bó tilẹ̀ jẹ́ pé àwọn mímí máa mi wá àmọ́ àwọn àmì wò ṣùgbọ́n ọlọ́ba ń kó wa yọ ọlọ́ba ń kó wa yọ níbẹ̀ ọlọ́ba ń kó wa yọ níbẹ̀ àdẹ̀kábàámọ̀ pé a ṣe Yorùbá nation àtòrí èèyàn ṣe ó wá látọkàn wa ni torí ìran wa òun láyé torí ẹ̀ ń ṣe Yorùbá nation tí ó ti yé nítorí àwọn ìran wa òun láyé torí ẹ̀ ń ṣe Yorùbá nation kò kí ń ṣe kò ń ṣe pé tó gbé ká lè jẹun ká lè mu àwọn tó bá jíjẹ wá bẹ̀sẹ̀ pé wọ́n kọ̀ bá ọkọ̀ àbó káàdì ni àwọn ẹ ti lọ àwọn onítìrì àwọn ẹ̀kọ́ bó káàdì wọ́n kọ̀ ta àwọn èèyàn ní gbogbo ọdẹ gbowó lọ́wọ́ wá síbẹ̀ gbogbo ọ̀sẹ̀ sá lọ ṣùgbọ́n àwa tó pa dú lórí òtítọ́ àti òdodo tàdó lórí òtítọ́ àti òdodo àwa wà kò sí kankan tó ṣe wá àìdúró déédéé ọlọ́ọ̀bá dẹ̀ ń kẹ́ wa ọlọ́ọ̀bá ń kẹ́ wa torí ẹ̀ gbogbo wa náà gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ráìsì agolo bọ́tà kan ráìsì agolo méjì tí ẹ̀ bá gbà mọ́ ebi ò lè pa yín àánú Ọlọ́run á máa wá yín rí tí ẹ̀ bá gba 5 tẹ́ ẹ̀ bá lọ dìbò ibi tẹ́ bá máa dé ẹ̀ máa dé bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń jà ní ìsìn tẹ́ ń bá àwọn èèyàn jà tí ẹ̀ ń bá àwọn èèyàn jà nítorí òṣèlú àmúyẹ àǹfààní tí ẹ lè rí láì ṣòṣèlú àìmúyẹ àǹfààní tí ẹ máa rí láì ṣòṣèlú ṣé kan tí mo sọ ti yé yín àǹfààní wà lóríṣiríṣi tí ẹ máa rí láì ṣòṣèlú tọ́lọ máa ṣínú ibi tẹ́ èrò kọrí sí tẹ́ máa bá rí ń bẹ̀ tẹ́ bá wò pé torí tọ́ kọ́ bọ̀ ọjọ́ kan fún wọn ráìsì mi ò lè fi mi lè fi òṣèlú lẹ̀ mi lè fi APC lẹ̀ à ń tọ́ra wa ni mi ò lè fi PDP lẹ̀ à ń tọ́ra wa ni gbogbo àwọn táyì lọ ń gbé àpótí gbé gbogbo ní abágbé àpótí kánsílọ̀ ẹ̀ ń tọ́ra yín ni torí kánsílọ̀ gan nígbà tó yẹ pé owó oṣù tó fún gan kò tí tó òun àtàwọn ẹbí ẹ̀ ṣóun ló máa fáwọn èèyàn torí ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé o ẹ jẹ́ ká jẹ́ kí orí wa kó pé gidigidi kó pé gidi gan nítorí wípé tí a bá jẹ́ kórí wa pé àwọn tí wọ́n yẹ tó yẹ kó máa fìyà jẹ wá náà máa fìyà jẹ wá o ara ìyà náà rèé ọmọ Yorùbá débẹ̀ sí wọn ìyẹn náà rí ṣe ó jẹ́ Yíbò ló débẹ̀ náà lè jẹ́ kó rí ṣe gbọ́dọ̀ pé Jonathan gan nígbà yẹn òun gan mọ̀ pé orílẹ̀-èdè ti expire
ó pè fún ìjókòó àpérò fún convention gbà yẹn convention tó pè fún tí Jonathan pè fún convention tí Jonathan pè fún gbà yẹn tí wọ́n ní wọ́n ṣe ìjókòó àpérò gbogbo ẹ̀ ṣé gbà tí Buhari débẹ̀ ṣó mú lò kò mú lò ọmọ Yorùbá tún débẹ̀ sọ ẹ kó tún lọ mọ́ àwọn kíní rìvíẹ̀ kọ́ rìvíẹ̀ ẹ́ à ń sọ pé wọ́n Nàìjíríà àwọn kan ń gbádùn àwọn kan ń sọ́fà àdẹ̀ni wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà is a scam kò sí kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà kò sí kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà Biafra ti ń pariwo à ń lọ let my people go Yorùbá náà pariwo let my people go àsìkò ti tó torí wípé wọ́n ń sọ fáfọ́jú pójò ń rọ̀ òun gan máa mọ̀ ẹ jẹ́ ká jáwọ́ ní àpọ̀n tí ó yọ̀ ká gbómi lákaná ìgbọ́rọ̀ ó sọ̀jẹ̀bọ rírú ẹ jẹ́ kójú wàhálà o gbogbo àwa Yorùbá àwa ládàlẹ̀ àwọn Abíọ́lá àwa ládàlẹ̀ Awólọ́wọ̀ àwa ládàlẹ̀ Túndé Ìdí Àgbọn ẹ̀rù Yorùbá tó bá o ṣùgbọ́n tábà wá ń wò yẹn náà ẹni Yorùbá òkè kíníkan tí wọ́n fúnra ẹ bá ti mọ̀ pé ò kì í ṣe ọ̀dàlẹ̀ ẹ jẹ́ kẹ́nu wá kò dìmọ́ nísìn tí olè tí wọ́n bá pa olè gbogbo èèyàn tó wà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pa olè ṣẹ́nu òkò ẹ jọ pa olè tó gẹ́nu kò nínà tẹ́nu ò bá kò tí ẹnu kò bá kò ẹ̀rín jọ pariwo torí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká ṣọ́pọ̀ lọ́lẹ̀ ebi ń pa àwọn èèyàn sí wọn náà fún àwọn èèyàn ní mosquito net ṣé ẹ ló kàn àwọn òyìnbó wọn ebi ń panú ọlọ́ṣẹ́ ń kiri nígbà tí ìbá wẹ nígbà mo fẹ́ wẹ̀ ta ebi ń pa anybody wọ́n sọ gbọ́ ẹ̀dí bùlábà mi wọ́n sọ gbà pé bùlábà pé Tinubu ní máa bójú rí bùlábà lù mọ túmọ̀ ẹ̀ bùlábà náà rèé sí bùlábà lù náà rèé wọ́n ní kẹ́ pàtẹ́wọ́ fún Tinubu òun náà rèé ẹ̀yin ló kàn ó sọ fún pé ìyá tó ti kàn yín rí ló máa jẹ́ kó kàn yín lágbára Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ta ṣe tinútinú tajọ́ ọmọ kan Yorùbá ìbànújẹ́ ò ní kàn wá orí burúkú ò ní kàn wá ire ló máa kàn wá àṣeyọrí àìkúbálẹ̀ ọ̀rọ̀ òun ló máa kàn wá lágbára Ọlọ́run gbogbo ibi tí a bá dé báyìí àmọ́ àwọn abójú rẹ̀ àtàánú Ọlọ́run pàdé ni jíjẹ mímu wa Ọlọ́run ní fi síbi tó nira torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé wọn olóṣèlú yìí náà Ọlọ́run fi jíjẹ mímu wọn síbi tó nira ni ṣùgbọ́n wọ́n tún wá nígbàgbọ́ pé tí ọ̀nà kan ò bá dí ọ̀nà mi ò lè là wọn ò nígbàgbọ́ ẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ ni tó ẹ pé wọ́n nígbàgbọ́ tó nígbàgbọ́ dénúdénú tó nígbàgbọ́ gidi gan wọn ò ní torí nǹkan tó máa jẹ kọ́bíbà kan tó máa jẹ wọn kan lọ́ máa tò sọ́run àwọn olóṣèlú ẹlòmíín sìn kó olóṣèlú tó ṣe kan fún wa ní kó fọ mọ́tò á ṣe gbogbo ẹ̀ títí ò dáa kò sí iná àwọn tó jẹ́ gáàdì tó pé wọ́n níṣẹ́ tó ń gun ọ̀kadà àwọn tí wọn kàwé kankan àwọn yẹn á tún máa nà wọ́n pankẹ́ àwọn máa kà wọ́n máa gbó lọ́wọ́ wọn agbèrò pọ̀ nísìn ẹ máa wo àwọn èèyàn báyìí mo máa tọrọ oúnjẹ ẹlòmíì kan náà ń ṣa oúnjẹ tí wọ́n dà sí bólà bí àwọn olórí bá dẹ̀ ṣe bá ń bá ọmọ yó àwọn ọmọ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan gbogbo ẹ̀yin pásítọ̀ tí ó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń gbàdúrà fún wọn abẹ́ta kẹ̀yìntì jáwọ́ ẹ̀yin àfà tẹ́ gbàdúrà fáwọn tó ń kówó nù bá àwọn mosquito tó mẹ́jẹ ilẹ̀ Yorùbá ọlọ́ba pa wọ́n gbogbo àwọn mosquito tó mẹ́jẹ ilẹ̀ Yorùbá náà pa wọ́n bẹ́bẹ́ ní ọlọ́ba pa wọ́n bẹ́bẹ́ nípẹ̀fọ́n ọlọ́ba pa wọ́n bẹ́bẹ́ nípẹ̀fọ́n ọlọ́ba pa wọ́n bẹ́bẹ́ nípẹ̀fọ́n gbogbo àwọn mosquito tó mẹ́jẹ Nàìjíríà Ọlọ́run ọba tó mẹ́jẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ kí ilẹ̀ Yorùbá gbogbo àwọn mosquito tó ń jẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ kí ilẹ̀ Yorùbá gbòòrò tó jẹ́ kí ilẹ̀ Yorùbá gómìnira gbà lágbára Ọlọ́run báyìí ọlọ́ba pa wọ́n bẹ́bẹ́ nípẹ̀fọ́n báyìí ọlọ́ba pa wọ́n bẹ́bẹ́ nípẹ̀fọ́n lágbára Ọlọ́run bóyá máa jẹ́ ìyẹn gbogbo ọmọ Yorùbá tó jẹ́ pé ìdí ìbàjẹ́ ni wọ́n ti ń jẹ
lágbára Ọlọ́run á fìyà jẹ wọ́n, Ọlọ́run á fìyà jẹ wọ́n nítorí wípé àsìkò ó ti tó fáwọn ọmọ Yorùbá láti jí, láti má sùn, ẹlòmíì gan ìrònú gan jẹ́ ó sùn, ìrònú owó iléèwé ọmọ tó máa san kò jẹ́ ó sùn, ẹlòmíì jẹ gbèsè, ẹlòmíì ẹ̀yin ọmọ Yorùbá lọ́wọ́ sọ kọ́ má bàa gbà bàjọ́ wa ẹ̀tàn náà fi gbà ṣèṣe lọ́wọ́ wa kò yé wa níṣẹ́ lọ́gbẹ̀ wọ́ṣù àgbẹ̀wò wá dìgbà tó fẹ́ mú wa ṣèṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn ẹ̀yẹ sùn ó yẹ ìjì máa sùn kọ́mọ́ padà mú wa ní ogun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè múra ogun ń bọ̀ ẹ̀yẹ ká múra Yorùbá. Ìjọ Lárúbá nígbà ni ló di ìjọba. Nígbà tí wọ́n sọ pé ìjọ Lárúbáwá nígbà ni òun ló di ìjọba, ẹ̀yin ọba wa kọ́ mọ́ bá gba kí kọ́ mọ́ bá mú wa wọ́n sọ gbà yẹn bọ̀ wọ́n níṣẹ̀ṣe wọn ò fúnra gbà yẹn wọn ò fúnra ìgbà táwọn náà wá jájú táwọn oníṣẹ̀ṣe náà wá já làwọn náà lọ ṣorin àràbúlẹ̀vù wọ́n ti wá rí bẹ́ẹ̀. ńlájú yìí sílẹ̀ kábíyèjì kó gba ilẹ̀ wa nípa àwọn èèyàn wa ju yín kọ́ bá padà sáyọ̀ ọba ṣéwédé padà sẹ́nu olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣùgbọ́n yẹn gangan náà ń pè ní ìjọba tí o bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré ẹ̀dùn dédé kí tẹ́nàtì máa bàyà lónílé Yorùbá ẹ ti ń sùn ẹ̀yin ẹyẹ sùn ó yẹ jí máa sùn kọ́ má padà mú wa ní ogun èṣù torí ogun ń bọ̀ o ẹ tètè ká múra ogun ń bọ̀ o ẹ ká múra Yorùbá ìwò ṣàánú kan ẹ̀yàn bọ̀rọ̀ Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára kó ti tó lọ́wọ́ fojú kojú rọ̀ òun gbọ́ máa mọ̀ káwá pọ̀ tí ó yọ káwó ìlàkà náà ẹ jẹ́ kójú wa làkúrò dúdú ìwò ìtòlè bínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má ṣe bínú ẹ̀rù yín tó bá àsìkò ti tó fáwọn ọmọ Yorùbá láti gbòmìnira àsìkò ti tó àtòníṣẹ̀ṣe o àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí ẹ jẹ́ ká ṣe wa lọ́kan gbogbo wa ẹ jẹ́ ká máa gba èèyàn kó wá ní Yorùbá nation bóyá ó ṣẹ̀ wá torí lágbájá mi ní í ṣe Yorùbá nation ẹ má jà á ṣe o ẹ má jẹ́ ká ṣe o afẹ́yàjọ fẹ́ jà fún òmìnira wa ni o àtàwọn ọmọ wa tó ń bọ̀ lọ́nà ṣé kan tí mo sọ ti yé yín end Nigeria to save life end Nigeria to save life àsìkò ti tó o wọn sọ fún afọ́júkójú òǹrọ̀ o ẹ má yẹ ká wò pa bóyá àwọn tí wọ́n ń ṣe Yorùbá nation ládùúgbò mi torí lágbájá torí ẹ̀mí ní ṣe Yorùbá nation kárẹ́ lómi ló wà bẹ́ẹ̀ ní mi ò ní ṣe o ẹ má ròyìn òmìnira ta fẹ́ gbà ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ torí àwọn Yorùbá wọ́n ní kán parapọ̀ wọ́n mọ̀lé ẹ jẹ́ ká parapọ̀ ìṣọ̀kan àti ìfẹ́ òun ló lè gbé wa dé ipò ilé ló lè mú adélẹ̀ lérí o lágbára Ọlọ́run wáta gbogbo àtànífẹ́ ilẹ̀ Yorùbá tọkàntọkàn àmàdélẹ̀ lérí o àmàdébẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ẹ̀mí gígùn àìkúbálẹ̀ ọ̀rọ̀ òun ló máa jẹ́ tiwa o gbogbo ẹ̀yin tí ẹ bá wa ń ṣe prógrámù yìí a kí yín Jọkẹ́ Bọ́dúnrìn a kí yín lágbára Ọlọ́run Òbílékè Fisáyọ̀ Moses a kí yín lágbára Ọlọ́run gbogbo kan tí ẹ bá dáwọ́lé ayọ̀rísí ẹ bá máa ṣe prógrámù yìí kẹ bá máa ṣe ṣe ti yé yín bẹ́ẹ̀ Sàkárì Yao Adébáre lágbára Ọlọ́run Débáre o ẹ bá ṣe prógrámù yẹn bá wa pín kiri torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá nation ní Yorùbá nation bí ẹgbẹ́ àwo ni àfikọ́kọ́ ń ṣẹ́gbẹ́ àwo
freedom fighter ni wá, à ń agitate fún òmìnira ilẹ̀ bàbá wa, à ń agitate fún ni. Ìran Yorùbá wà nínú oko ẹrú. Òṣèlú tá à ń ṣe Nàìjíríà kò lè gbé wa débi tí a fẹ́ lọ lẹ́yìn Yorùbá nation. Ẹ jẹ́ ká pín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti mọ̀ pé ó yẹ ká pín. Ẹ jẹ́ ká jáde tán. Ẹ má jẹ́ ká ṣe máa jó lọ mò ń wẹ̀yìn yẹn. Ẹ má jẹ́ ká ṣe. Ẹ jẹ́ ká dúró tán. Ẹ jẹ́ ká dúró tán. Ẹ jẹ́ ká dúró tán. Ẹ má jẹ́ kó rí pé ọ̀lẹ làwọn ará jù. Tó ti yé bẹ́ẹ̀, ẹ má jẹ́ kó rí wa bí ọ̀lẹ. Torí ìran Yorùbá ọmọ akíní wa a gbọ́dọ̀ ṣojo. A gbọ́dọ̀ ṣojo. A gbọ́dọ̀ ṣojo. Mo fi àsìkò yìí mo fi ń kí ẹ̀yin èèyàn wa nílé tí ẹ bá wa ń sọpọ́tì Koiki Media pé lágbára Ọlọ́run ibi tẹ́ ti ń mú owó tẹ́ ń ná ní agbára Ọlọ́run àgbà náà ní wọbẹ̀ o. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá o. Ọ̀dà owó kò ní dá yín o. Ẹ túbọ̀ bá wa máa sọpọ́tì Koiki Media because ó yìí nídìí àwọn nǹkan tí a fẹ́ lò. So that ẹ̀yin kan máa gbádùn wa tí a máa gbádùn wa jù báyìí lọ. À gbọ́ Koiki Media rẹ kíní kò ń ṣe ọ̀fẹ́ à ń náwó débẹ̀ náà. A mọ̀ pé BBC wọ́n ní bóyá kíní àwa ń sìn wọ́n yẹ pé bóyá ṣe náà ni à ń gba èèyàn kan sọ sálárì fún àbí tó àwọn èèyàn tó ń fìnáàsì wa díẹ̀díẹ̀ náà àti ọ̀gá wọn Láyẹmí Koiki àwọn ló jẹ́ kẹ́ máa gbọ́ wa. Àwọn ètò wà lóríṣiríṣi tẹ́ máa gbádùn wa nípa tàwọn tó máa jẹ́ kó máa yé wa nípa ìtàn ilẹ̀ Yorùbá. Àwọn ìtàn àwọn kan tó fi bò wá lójú torí wípé àwa Yorùbá ọmọ aládé ni wá. À ń ṣe ọmọ ẹrú. À ń ṣe ọmọ ẹrú. Ọmọ aládé ni wá. Ẹ bá gbọ́ Adéwùnmí, Adéjọkẹ́, Àṣàkẹ́, orúkọ oríṣiríṣi. Ibo lẹ ti gbọ́ orúkọ tó dùn bẹ́ẹ̀ yẹn? Ibo lẹ ti gbọ́? Ilẹ̀ Yorùbá ni. Ọlọ́run kẹ́ wa ilẹ̀ Yorùbá. Góòdì wà nílẹ̀ Yorùbá. Epo wà nílẹ̀ Yorùbá tá a ti wà. Epo ó wà nílẹ̀ Yorùbá tí a ti wà. Bẹ́ẹ̀ ni a ní àwọn ohun àlùmọ́ọ́nì lóríṣiríṣi tó wà nílẹ̀ Yorùbá tó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ò jẹ́ pé wọn tẹ̀ tí wà rárá. Tí wọn ti wà rárá. Ṣé ti granite la fẹ́ sọ ni? Ó wà nílẹ̀ Yorùbá. Ọlọ́run kẹ́ wa wẹ́dà wá dá. Kí ló wá ń ṣe wá? Fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó wà nílùú òyìnbó tó bá wá dá ilé iṣẹ́ lẹ̀ bíbẹ̀. Gbogbo àtàwọn pariwo pé kò síṣẹ́. Iṣẹ́ máa wà. Ìfọ̀kànbalẹ̀ gan máa wà. Ẹlòmíì gan fẹ́ wálé. A máa pa kọ́ máa kidnap òun. Kọ́ máa kìlà máa pa òun. Ṣé orílẹ̀-èdè nìyẹn? Orílẹ̀-èdè tí jẹ́ pé kò ní ọjọ́ ọ̀la ó fojoojúmọ́ wá sẹ́yìn ni. Ẹ wò ní ìsìn sẹ́fà ti ju owó Nàìjíríà lọ. Àwọn ọmọ Bẹ̀nẹ̀ mélòó ló dẹ̀ wá ń ṣiṣẹ́ ní Nàìjíríà sí? Wọ́n dẹ̀ wá ṣe mọ̀gbà tó wò lù wọn náà ti dá. Àwa là ń ṣe àwa la sọ ara wa dẹrú kiri. Àsọ ara dẹrú Fúlàní. Ọlọ́run ọba jọ wọlá ọjọ́ òní pé ọjọ́ ìṣẹ́gun ni. Kò ṣẹ́gun fún àwa ìran Yorùbá. Kò ṣẹ́gun fún wa nílé. Kò ṣẹ́gun fún wa ní oko. Kò ṣẹ́gun fún wa lájò. Òmìnira ilẹ̀ Yorùbá kó wáyé nírọ̀rùn. Ọlọ́run bá wọlá ọjọ́ òní yìí o. Èní ọjọ́ 5. Wọlá pé ìrun táwọn Muslim ń kí wákàtí 5 ni. Wọlá pé òkú Islam 5 ni. Wọlá àwọn kan tó dá ní 5 tó ní pé 6. Wá wọlá ọjọ́ òní pé ọjọ́ 5 ni. Ọjọ́ ìṣẹ́gun ni. Kò wá jẹ́ kí nǹkan táwa Yorùbá fẹ́ kó bọ́ sí nírọ̀rùn. Ọlọ́run bá jọ abẹ nínú ọlá ńlá ẹni o. Gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń ṣe Yorùbá nation yìí. Agbára Ọlọ́run ká má dẹ̀ gbọ́ ikú èèyàn kan nú wa mọ́ o. Ká máa rí bá ti ṣe. Ká máa rọ́nà gbígbà o. Ká rówó ná. Ká rówó lò. Ibi táwọn ẹgbẹ́ wa ti ń ná owó. Ká máa rówó ná ń bẹ̀ o. Because ibi táwọn ẹgbẹ́ yẹn bá ti ń náwó tó bá rówó ná ń bẹ̀ wọ́n á ní kò ṣiṣẹ́. Yorùbá nation jẹ́ kó ríṣẹ́ ṣe. Yorùbá nation tó ń ṣe ló jẹ́ kó ríṣẹ́. Ẹlòmíì kan torí pé bóyá tó yà ń ṣe Yorùbá nation wọn ò ní gbéṣẹ́ fún wa bọ̀ Ọlọ́run ń jó wa. Àmọye Yorùbá ẹ̀mí nǹkan tó yẹ pé ó tún ṣe tánà di ọmọ Yorùbá bíi tiẹ̀ tó gbà ń ṣe Yorùbá nation. Àwọn àníkà
o ò lè fọmọ ayé àwọn tó ń ṣe Yorùbá nìyẹn, àwọn tó serious ṣé o lè fẹ́ o ò lè fẹ́ bí wa tó gbà ń ṣe Yorùbá nation tẹ́ ẹ̀ ń dínà ṣùgbọ́n Ọlọ́run fún ara ẹ̀ adínàre mọ́ yín gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń wo wíwà ẹ̀ èèyàn kéèyàn tó ń wo kóun fẹ́ ṣe ibi fáwọn tá à ń ṣe Yorùbá nation àbí tó ń dínàre mọ́ wa tó dínàre mọ́ ilẹ̀ Yorùbá tó jẹ́ ká rómìnira gbà lágbára Ọlọ́run tó bá jẹ́ ikú ló máa kú tá a máa fi rómìnira gbà Elédùmarè bá wa pa wọ́n eléyìí tó wá pé ó sì ní wọ́n lò fún wa Ọlọ́run bá kó sí wọn lọ́kàn eléyìí tó wá pé ó máa gbọ́ tó bá kó sí lọ́kàn tá a bá gbalẹ̀ Yorùbá tán kò ní dà wá láàmú níṣe ni ló máa tó wúlò fún wa fún lọ síwájú ilẹ̀ Yorùbá Elédùmarè á bá yí lọ́kàn padà torí àwa náà ti ṣòṣèlú kọ́lọ́ tí yóò yí wa lọ́kàn padà ká tó mọ̀ pé ìran Yorùbá ìran aládé ni wá ká tó mọ̀ pé ìran Yorùbá a kì í ṣẹrú ká tó mọ̀ pé òkè o ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gbòmìnira kó tó di pé àwọn náà pa ìran Yorùbá a gbọ́dọ̀ gbòmìnira ta dẹ̀ dúró ti ìran wa ta dúró tẹ̀yà wa ṣùgbọ́n Ọlọ́run ọba jídára ni ẹ dúró tì wá ẹ má padà lẹ́yìn wa o torí ẹ lẹ dúró ti bàbá olóyè Sunday Igboho ẹ má padà lẹ́yìn o ẹ má padà lẹ́yìn Ọláyọmí Kóìkì o Elédùmarè má padà lẹ́yìn àwa náà tí à ń tẹ̀lé wọn gbogbo àwọn ẹlòmíín náà tọ́ dẹ̀yìn wọn alẹ́ tí Yorùbá nation ń wọn ṣe Elédùmarè á jẹ́ kó dé sí ọ̀dọ̀ aláyọ̀ àtàláfíà o ẹ̀wọ̀n ní sì jẹ́ o gbogbo àwọn àní sì jẹ́ àní sì mu àní sì rìn o àní rìn lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀ náà agbára náà ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o ìjọ máa bá jó fún yín o àyà máa bá yọ̀ fún yín o ìyẹn yọmọ Yorùbá tẹ́ bá ṣe tinútinú tí ẹ bá tèèyàn jẹ́ tẹ́ bá tọmọlàkejì yín jẹ́ òun àdúrà ẹ̀ mọ́ yín o tẹ́ kì í ṣe lẹ́bọ̀dẹ̀ o ṣùgbọ́n ẹ̀ bá jẹ́ lẹ́bọ̀dẹ̀ èpè ló máa dì lára yín o ṣùgbọ́n ẹ̀ tẹ́ bá ṣe tinútinú tẹ́ ẹ̀ ṣe lẹ́bọ̀dẹ̀ ìjọ máa bá jó fún yín o àyà máa bá yọ̀ fún yín o gbogbo kan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o ọ̀dáwò ní dá yín o lágbára Ọlọ́run àtẹ̀yìn tẹ́ ń wò wá àtẹ̀yìn tẹ́ tí ń bá wa dá sí ètò àtẹ̀yìn tẹ́ tí ń nawọ́ sí wa tí ẹ̀ ń sọ́pọ́tì wa pẹ̀lú owó tẹ́ ń sọ́pọ́tì wa pẹ̀lú gbogbo àwọn tools tá à ń lò lágbára Ọlọ́run ayé yín kò ní lọ sẹ́yìn máa lọ síwájú ni o torí iwájúwájú báyìí òun lọ̀pọ̀ ẹ̀bìrì tí ń ré sí o ẹ̀rù yẹn lóbìnrin rọ̀tún lágbára Ọlọ́run àṣeyè la máa ṣe o torí àṣeyè bẹ́ẹ̀ òun lálákàn ṣepo tiẹ̀ lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́tì wa ẹ̀ ṣàṣeyè o ẹ̀ní ṣàṣe tí o ẹ̀yin tẹ́ ń wò wá náà tẹ́ ń lo dátà tẹ́ ń wò wá tẹ́ ń láìkì wa tẹ́ ń lọ́ọ̀fù tẹ́ bá wa ń ṣí ẹ̀ tẹ́ ń gbọ́ wa lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ̀ ṣàṣeyè o ẹ̀ní ṣàṣe tí o torí àṣetì ò ń dé bọ́jọ́ àṣetì ò ń dé bọ́rùn àṣetì ò ní dé bá yín o àṣetì ò ní dé bá gbogbo wa òmìnira ilẹ̀ Yorùbá tá à ń béèrè fún á tó wa lọ́wọ́ gbogbo ẹ̀yin tí tó wù yín láti máa sọ̀pọ́tì tẹ́ pé Ọlọ́run ò tí ì pèsè fún yín Ọlọ́run á pèsè fún yín ẹ̀ náà lè máa sọ̀pọ́tì Koiki Media lágbára Ọlọ́run ẹ̀rówó náà ẹ̀rówó lò iléeṣẹ́ Koiki Media náà kẹ̀ á túbọ̀ máa gbòòrò síwájú ni o a máa lọ síwájú ni o kò ní lọ sẹ́yìn o gbogbo èkó lọ ní kálukú wa tá a ṣe Yorùbá nation Ọlọ́run bá wa dá padà ní ìlọ́pọ̀lọpọ̀ Ọlọ́run bá wa dá padà ní ìlọ́pọ̀lọpọ̀ lágbára Ọlọ́run òmìnira ilẹ̀ Yorùbá tá à ń gbà kò ní di omi ìnira fún wa omi ìtura ló máa dì fún wa lágbára Ọlọ́run aṣojú wa gbogbo wa ànífẹ̀mí wa di o ànífẹ̀mí ọmọ wa di o ànífẹ̀mí ìyàwó wa di o gbogbo àwọn tí wọn nífẹ̀ẹ́ Yorùbá tó jẹ́ lẹ́bọ̀dẹ̀ àwọn ni wọ́n máa ẹ̀mí wọn ló máa bá lọ lágbára Ọlọ́run wọn ní fi ẹ̀jẹ̀ wa ṣe tútù lẹ̀ Yorùbá o gbogbo àwọn tẹ́ pé wọn ò fẹ́ràn ìran Yorùbá tó fẹ́ ká kó sókè ẹrú àwọn ni k'Elédùmarè kó bá fi ẹ̀jẹ̀ wọn kó bá fi dí o kó bá fi ẹ̀jẹ̀ wọn kó bá fi tu ìlú yìí o bóyá máa jẹ́ nìyẹn o orí burúkú òfẹ̀mí kò ní jẹ́ tiwa o gbogbo ibikíbi tá a bá ń dé báyìí àmọ́ bójú rere àtàná Ọlọ́run pàdé o mo fi àsìkò yìí kí wa pé a kú ìrọ̀lẹ́ o a kú déédé wòyí a kú àsìkò yìí ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa iléeṣẹ́ Koiki Media ni o ibẹ̀ la ti ń dá bí ẹdun ibẹ̀ la ti ń rọ̀ bí òwe a máa ìdúró báyìí náà lénìí
ẹ túbọ̀ máa gbádùn wa jù bẹ́ẹ̀ lọ.